káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo ẹ̀yin ará lé ṣẹ́rí àlejò mi ọkùnrin ni wọ́n olórin ẹ̀mí ni wọ́n ṣùgbọ́n ṣẹ́rí bó ṣe ń kọrin títí wọn ó yàtọ̀ to be honest mi ò rí rí bí oṣù bíi mélòó kan sẹ́yìn àpàdé ní Houston, Texas èmi kọrin tán mo kọrin tán lórí stage wọ́n bá pè wọ́n bẹ́ẹ̀ bí mo kọrin tán lè mi dìde pé kí n máa lọ because mo ní ministration níbò míì bí mo ṣe jáde báyìí mo kàn gbọ́ kinní kan Fuji preacher níbo dáì bá wọ́n bá bẹ̀rẹ̀ náà bá da kinní ìbòlẹ̀ ẹ̀yin náà mọ̀ etí oríire ń bá pẹ̀yìndà ń bá dúró sẹ́nu ọ̀nà títí tó fi present tó fi kọrin tán mo dúró síbẹ̀ ó ga o ẹ mọ̀ dẹ̀ mọ̀ pé obìnrin tó bá lọ búkúrú pé àwọn láì gbé ṣe ń kọrin ẹ fún mi nọ́mbà yín wọ́n á rò pé afẹ́ tó ń sí wọn ni ẹ mọ̀ pé ọmọ Nàìjíríà rere lèmi mi ìbá lọ bá wọn ló bá di ọ̀sẹ̀ tó kọjá ọmọ bá mi Sọ̀ni Aládé ló bá pè mí ọ̀gá sọ mí ló bá ní ìyá gbogbo ṣáláàfíà ni ọmọ ládàáfíà mọ́ wa wọ́n ní àwọn ní èèyàn kan bí yìí o láàbẹ̀ kí n gbọ́ sórí show mi mo ní no problem ọmọ mi fún wọn nọ́mbà mi bá fún wọn nọ́mbà mi lápá sọ̀rọ̀ gbogbo èèyàn alé nígbà tó máa di ẹni tá a pàdé ní Orísun ló bá di bọ̀dá tí mo ti rí ní ẹ̀yìn it was so funny ẹ̀wọ̀ ẹ̀yin àríṣẹ́ Ọlọ́run báyìí ìdí ni wípé gbogbo nǹkan tó bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká máa ṣe dáadáa rí ọjọ́ kan ojú àkójú o bẹ́ẹ̀ ni ojú àkójú ẹ jẹ́ máa ṣe dáadáa torí ẹnìkan torí ọ̀la ni ọ̀gá mi fẹ́ Fuji pizza ẹ dẹ́kẹ̀ bá kí àwọn ará lé. ẹ ṣeun olóòtú ẹ̀yin ará lé mo kí yín o ojú tẹ́ fi ń wo ètò ìkòní fọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó wà nílé pátápátá tó ń gbọ́ mi lénìí ohun tuntun gẹ́gẹ́ bí àkọlé orin tó máa jáde ohun tuntun ló máa ṣẹlẹ̀ nílé gbogbo yín. Jésù Kristi. ẹ ṣeun. kí lorúkọ yín gangan? orúkọ mi ni Israel Oluwafemi Adérẹ̀mí. Israel Oluwafemi Adérẹ̀mí. gbogbo ènìyàn mọ̀ mí sí Fuji preacher àwọn míì á pè mí ní Fẹ́mi gospel àwọn míì á pè mí ní Fuji preacher àwọn míì á pè mí Fẹ́mi Jésù kálukú ṣáà ń fún mi lórúkọ tó wù wọ́n. bọ́ orúkọ tó mọ̀ yín sí jù. Fuji preacher Fẹ́mi Fuji preacher. Yeah, Fẹ́mi Fuji preacher. ẹ dákun kí ni ìdí tẹ́ fi jẹ́ Fẹ́mi Fuji preacher kí ni ìdí tẹ́ fi preach gospel in Fuji song báwo ni ìrìn àjò yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ṣe ní ọdún 2003 mo wà ní ìjọ ti Redeem tó wà ní Jimoh Odutolangba yẹn ibẹ̀ ni mo ti lọ wọ́n ṣe concert kan ní church wa so gospel concert a wà ń bẹ̀ wọ́n ní mo gbọ́ ohùn yẹn létí mi pé kí n lọ fi Fuji win soul nkọ́kọ́ wẹ̀yìn pé ta ló ń bá mi sọ̀rọ̀ ń bo ní ohùn ti wá mi ò gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn ìgbà yẹn bọ̀ láti ọjọ́ yẹn torí mo jẹ́ni tó yẹ pé láti kékeré mi ni mo ti fẹ́ràn Fuji gan. Okay. tó bá ń gbọ́ pé mo fẹ́ràn Fuji gan mo like Fuji gan láti kékeré báyìí tó dáàdi mi máa ń kọrin so ó dà ń pé inú ẹ̀jẹ̀ ló wà so tí máa fẹ́ báyọ̀ ṣeré pa Fuji ni màá lò kò dẹ̀ sígbà tó ń sọ Fuji bóyá olórin tí mo like ti máa ń lọ wò jù ní show bó ń ṣe nǹkan tí ò ń ṣe pé party o show pa máa fowó wọlé Wasiu Ayinde ni. Bá mi mọ̀ sáà. Mo sáà gbádùn bàbá yẹn bàjẹ́. So gbogbo ìgbà yìí mi ò mọ̀ pé Olúwa ń build mi fún kankan. Mi ò náwó lágborí. Ẹ lè mọ̀ kí wọ́n wà ń bẹ̀, mi ò kí mọtí, mi ò kí mu sìgá, kí n kọ́ra jókòó síbi kan kí n lè máa wò wáyé. Ó tán. So ìgbà tí ó wá tó àsìkò kan, mo kàn rí pé mo tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì. A wà ní Redeem Bible College. Bó ṣe di ọjọ́ kan nìyẹn bàtà fẹ́ parí gọ́ǹbòrò mo bá rí Bàmí Adébóyè ní ojú àlá mi. Ìyẹn bàbá tiwa bàbá títí wa Adébóyè bàbá tiwa àní bàbá tèmi tiwa bàbá tiwa báwo lè ṣe báyìí sorry ẹ má bínú bàbá tiwa. ó dà bàbá tiwa bí mo ṣe pàdé bàbá Adébóyè lójú oorun mi ní ọba nítọ̀ ẹ̀yin tẹ́ wà nínú yàrá ìkàwé yìí o Olúwa ní kí wọ́n kọ́ yín nípa agbára ẹ̀mí mímọ́ àwa 5 obìnrin kan ọkùnrin 4 bàbá bá kọ́ wa lágbára ẹ̀mí mi tán ó yá ẹni tó bá ti ṣe tán tó fẹ́ lọ sínú ayé fún tó ló wá fẹ́ pè fún ó yá dìde gbogbo wa bá dìde àmárààrún bá dìde lẹ́ǹkan náà
bàbá bá bẹ̀rẹ̀ sí ní gbé ọwọ́ lé gbogbo wa lórí jọ́dún mò ń sọ yìí ìgbà tí mo máa lajú lójú oorun tí mò ń sọ yìí mo sì tún ṣubú lulẹ̀ ó dàbí ìgbà tí wọ́n bá yọ wáyà àánú báyìí tán kì í bọ orí èèyàn lọ́jọ́ tí mò ń sọ yìí that was in 2006 mo bá pa àwọn pásítọ̀ mi àtàwọn ọ̀rẹ́ mi pé mo máa rí nǹkan báyìí lójú oorun mi kíní kan kálukú sábẹ́ ó ṣẹlẹ̀ tó yẹ bá a ṣe rí i pé ọkọ tó di gbogbo àyàn àti ń fura náà torí iṣẹ́ tí mò ń ṣe tá a bá ti lọ bẹ̀bẹ̀ ní ṣọ́ọ̀ṣì kan pé ẹ dákun ẹja kọ fújì o iṣẹ́ ò lọ mọ́ ààrí contract gbà mọ́ marble tiles terrazzo ni mo ṣe ń gbà yẹn. let's specialize lé lórí. mo specialize lé lórí tí mo gbà tí máa lọ sí camp redeem camp ni máa ń lọ olúwa fún mi contract jẹ́ kán fún mi lóòtẹ́ẹ̀l jẹ́ kán fún mi lẹ́stéètì olúwa ṣàánú mi bá mi gbéṣẹ́ wá mo jọ́ ta bá kọ fújì níṣẹ́ tó jáde lẹ́yìn ìgbà tá a ti gbọ́rọ̀ yẹn. ẹ jẹ́ kí n understand kíní kan ẹ máa ń ṣe marble you are good at what you do. Yes. Right now tẹ́ bá ti lọ kọ proposal káàkiri pé okay o mo ṣe nǹkan báyìí o mo ṣe nǹkan báyìí wọn ò ní fún yín. tí mo bá kọ kódà kò jẹ́ mọ́ ìyá mi lónìí yóò gbé fẹ́ lómi ni tí n bá ti lọ kọ fújì before that time. bẹ́ẹ̀ ó dìgbà tẹ́ bá. wọ́n tíjọ́ tí máa fi lè kọ fújì báyìí pé òní Sunday o church kan gbà mí láàyè o ó yá wá kọ lọ́dọ̀ wa ní fún ọ lówó ẹ ṣáàjẹ́ ńkọ́ tàbá ti kọ́ tán pẹ́rẹ́ báyìí ọjọ́ kejì ọjọ́ kẹta mo kàn lè gbọ́ gbẹ́rẹ́rẹ́rẹ́ ẹ lọ sẹ́yìn lẹ́yìn jẹ́ fẹ́ mi nìkan ló fún alágo yín wọ́n sọ pé good gan níṣẹ́ báyìí ẹ jọ máa bọ̀ ẹ bá bọ́ mi báyìí wọ́n lè kó quotation 20-30 sílẹ̀ fún mi pé ẹ ṣáà mú kan kò sí time mọ́ ẹ mú kan tó bá wù yín bẹ́ẹ̀ tó máa ti mú báyìí pé màá tún máa gbọ̀n pé òkè èwo ló ṣe kinní nínú ẹ mú kan ẹ jọ kò sí time a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí lọ́la. bàbá mi aláràgbà. tí máa ń bá mo ti sọ pé ẹ wo eléyìí ló fẹ́ jọ jù bọ́tẹ̀ èmi sì máa fi owó kún eléyìí o torí kò tó nǹkan tí mo yẹ ok èló lẹ fẹ́ fi sí wọ́n fi dọ́là sanwó fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ wọ́n kọ check mi lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fún mi full payment mi lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá tún wá wò pé ilé kan tó wà lẹ́gbẹ̀ẹ́ o pé mo yá wọn tó ń ṣe yẹn lọ́wọ́ pé ẹ jẹ́ ká gbẹ́ lẹ́yìn mọ̀ tí n bá máa dé báyìí tẹ́niyẹn náà wò tó láìkẹ́ torí iṣẹ́ tẹ̀ ṣe tẹ́lẹ̀ tó ti rí pé iṣẹ́ lélẹ̀ tó ti pọ́pọ́ ìyàbọ̀ ìyàwó ló pọ́pọ́ ṣẹ̀mú tẹ́ ìmọ̀dẹ̀ ti rí madam ó ti rọ́gà madam òun rèé tábà máa tí mi ò bá lọ kọ fújì ní píríọ̀dù yẹn máa kàn rí kan kó material síbẹ̀ ìjọ kan ni kò sí gbogbo èèyàn tí mo lè mọ̀ tí mi ò bá ti kọ fújì iṣẹ́ yẹn ò ní jáde. ẹ ṣeré o. n tó ṣẹlẹ̀ sí mi ni mo sọ yìí tí mo bá ti rántí kọ fújì báyìí ọ̀nà ti là wọn ò bá fún mi lówó wọn ò bá máa fún mi lówó ń bẹ̀ fújì ló ṣàn lánàá fún gbogbo gbà. bọ fújì yẹn kì í ṣe pé yọ̀dẹ̀ ẹsẹ̀ yẹn ara fẹ́ sán. ṣe rí nǹkan tí Olúwa jẹ́ kó yé mi ni pé èdè ni fújì àwọn ènìyàn kan dé adẹ ní lọ́wọ́lọ́wọ́ nísìn all over the world a ní over 10 million minimum 10 million Fuji fanatics tó yẹ pé they sing Fuji they eat Fuji gbogbo nǹkan tó ń ṣe even ìwà tó ń hù inú orin Fuji kan ni wọ́n ti gbọ́ ìyẹn ni Olúwa tó fún mi pé ọmọ yìí lọ fi Fuji yìí kó lọ máa fi lọ fi ọ̀rọ̀ Ọlọ́run tó ti mọ̀ yìí lọ máa kọ́ ní èdè Fuji yìí fún àwọn tó jẹ́ pé dèyí nìkan ló ń dàrẹ́ táyé wọn jù.